nǹkan tí mo kàn mọ̀ ní wípé bẹ́ẹ̀ lómi ò kú sọ̀run á kú sáyé. Tèbí wọ́n ti kú sáyé already. Gbọ́ tèmi said they can't kill him. Ṣé wo ti kú sáyé ni? Ó ti kú sáyé. Ìwọ tẹ́ pé ọkàn rìn tẹ́ pé òkú yẹn bó ṣe wà yẹn. Aláyé ló máa ń yàn ọ́, òkú kò lè yìn ọ́. Lizzie Anjorin ti di òkú o, òkú kò lè yìn ọ́. Aláyé ló máa ń yàn ọ́, òkú kò lè yìn. Aláyé ló lè yìn bàbá, òkú kò lè yìn. Ìwọ ti kú. Ìwọ ti kú tipẹ́tipẹ́. O ti rest in peace látọjọ́ tó ti pẹ́. Pẹ̀lẹ́ o, ṣá bá wa kí wọn lọ́run. Banky grandpa, banky grandma, wọ́n ti lọ ẹjọ́ máa ṣe dáadáa ńbẹ̀. Ó wá sínú ayé mọ́, walking dead. Tó bá jẹ́ pé mi ò dúró déédéé ni, wàá mọ̀ pé ọ̀tẹ̀ àti kú tètè. Ń pẹ́ kó tó kú dànù. Tó bá jẹ́ pé mi ò dúró déédéé tí ò sí Ọlọ́run, wàá mọ̀ pé a ti kú tètè. Kí ló wá ń ṣe láyé kò ní ìwúlò ṣe, ó yẹ kó ti. Did you listen to my show yesterday? Go and listen to my show yesterday. Fúnra rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ pé ọmọ mẹ́ta ni. Later ó ní bóyá ọmọ kan. And so fuck àbí what? Later ó lọ́mọ méjì. Ṣé wọ́n ti rí bí? And so fuck what? And so fuck what? Kò bá jọmọ 15. Kò bá jẹ́ pé wọ́n kàn dóra wọn bímọ gan. Motherfucker. Kò bá jẹ́ pé wọ́n kàn dóra wọn wá bímọ together. And so fuck what? Fuck off, man. Bímọ fún ẹ rí tó dẹ̀ fi búlì ẹ tó dẹ̀ ṣe ìpè fún ẹ tó dẹ̀ ṣe ìpè. Èpè ló pa máa pa làwà. Most especially. Ìwọ ńkọ́. Ṣé wo ṣe pè ní? Wo bó ṣe ń ká ẹ lára. Wọ́n dẹ̀ ń ṣe pè, wọ́n dẹ̀ ń ṣe pè. Ṣé bí mo play kan tí wọ́n ṣe in 2019 fún ẹ bí n sìn? Ìwọ ńkọ́. You have done worse. Ọmọ ẹ̀jẹ̀ ọ̀run tí ò mọ̀ kankan àti ìyá ẹ̀ tó ń fi ọwọ́ oore ránṣẹ́. Àbí kò ní dáa fún ìyá ẹ̀ àtẹ̀jẹ̀ ọ̀run òṣì orí burúkú kan ni. Àbáyé ìyé àbí kò fẹ́ dáa fún ìyá àtẹ̀jẹ̀ ni. Ṣé lórí burúkú lẹ́yìn méje papọ̀ ni? Ṣé ya wèrè ni? You did worse. Which ẹ̀jẹ̀ òṣì olórí burúkú, ẹ̀jẹ̀ olórí burúkú ló máa ń pariwo. Ṣé kò sẹ́jẹ̀ lóbò tèmi ni? Àbólóṣì lélẹ́yìn ni. Lizzie Anjorin, òbò ọ̀run ẹ̀jẹ̀ ọ̀run wà ń bí o. Ṣé title movie yẹn nìyẹn? Òbò ọ̀run àtẹ̀jẹ̀ ọ̀run. Omi òbò wà ń bí omi òbò mi Olúwa bá mi jẹ́ kó bi Lizzie léèrè o. Àtomi ẹ̀jẹ̀ tó ń bẹ lóbò mi jẹ́ kó bi Lizzie léèrè o. Gbogbo wa la lẹ́jẹ̀ lóbò kó sì lọ. Èwo lomi ẹ̀jẹ̀ ọ̀run ẹ̀jẹ̀ wèrè. Title movie kan nìyẹn náà tẹ̀ sórí Google. Mo ń bọ̀ jẹ́ lọ wò ó dà pé movie ni ní sùúrù jẹun wò lórí YouTube. Movie ni ẹ̀jẹ̀ ọ̀run. Movie ni o. Movie ni ó ti gbé yọ. Ń bọ̀. Jẹun movie yẹn dà. Abẹ́gẹ́ bá mi spell ẹ̀jẹ̀ ọ̀run. Mi rò bóyá mo tẹ̀ dáadáa. Mo ń bọ̀. Sorry. Movie ni náà ó wà lórí YouTube ore. Ẹ̀jẹ̀ ọ̀run part 1 or part 2. Èwo ló fẹ́ kí n bẹ́ẹ̀ play ńbẹ̀? Ẹ̀jẹ̀ ọ̀run. Marketed and distributed by so. Sorry pé wà. Àkànmákan ni a tó kàn. Ó máa kàn wọ́n náà. Ó ní òdi ọ̀dọ̀ ó máa kàn. Ó gbúdọ̀ kàn ẹ́. Ìwọ tí kú wà wájú ẹ̀ already. Ish. Ẹ ti rí. Kí la rí àárín. Nígbà tí Igbo ń sáré bó ṣe fẹ́ ga. Tá Hausa ń sáré bó ṣe fẹ́ ga. Iṣẹ́ tí Yorùbá ṣe. Ó dẹ̀ láwọ̀ ọmọ Nàìjíríà. Ẹ jẹ́ ká gbádùn èèyàn. Bẹ́nu ẹ̀ sàn. Ó dẹ̀ láwọ̀ ọmọ Nàìjíríà. Ó láàgbúdọ̀ sùn. Àdẹ̀ sùn. Ṣèbí wọ́n lo jí wàhálẹ̀ àbò lórí burúkú ni ẹ́. Kí ni yẹn dànù? Ó ń dà. Àbí bí tó ti sọ bẹ́ẹ̀ kọ́ rè. Tó kàn lẹ̀ báyìí ni tó mọ́mí àti bàbá bọ́ ṣe fún mi. Ó mọ̀ pé ìka máa ń káyàn.
ó dẹ̀ sì ṣèkà yẹn lọ up till now àbí ó sì ṣèkà yẹn lọ wà rẹ̀ pé màá dákẹ́ mi ò lè dákẹ́ fún ẹ o Ègùn àti Yorùbá lè mi ò lè dákẹ́ fún ẹ lẹ́yìn tí ó ṣe kí fúnra mi tó bá ṣe ń gbé bọ̀ máa pàdé ẹ̀ gbogbo Èkó ò ní sùn lórí ọ̀rọ̀ yìí. a lè sùn o ṣe é gbọ́ o ẹ̀yin ará Èkó ẹ má sùn o. The majority of the people tó máa ń kọ́mẹ́ǹtì tó máa ń ṣe o mọ̀ pé Naija náà wà ṣé o mọ̀ torí wọ́n ló sọ pé wọn ò gbúdọ̀ sùn ìwọ ló ní wọn ò ní sùn má gbàgbé òun lélẹ̀. pé kó ò ní sùn lórí ọ̀rọ̀ yìí gbogbo Nàìjíríà ò ní sùn mi ò lè dákẹ́ fún ẹ èmi ọmọ Akin fúnra mi tó bá ṣe ń gbé bọ̀ máa pàdé ẹ gbogbo Èkó ò ní sùn lórí ọ̀rọ̀ gbogbo Nàìjíríà ò ní sùn until tó bá change control your followers. wọn ò lè ṣe wà control them and tell them to leave my premises. n bò nìyẹn tí wọn tún wá wájú ta lé ẹ ni ìjà tó gbá sí. Indomie tó fi kerosene ṣe ni ò ní jẹ tán ò tó bẹ́ẹ̀ ọgbọ́n mi kan tí mo sọ fún ẹ onírọ́. sórí àdẹ jẹ́ tán látọjọ́ yẹn láti ìgbà yẹn làwọn èèyàn ò ti sùn láti ìgbà yẹn ni àwọn ọmọ Nàìjíríà náà ti ń wo show àti ìgbà yẹn ni gbogbo àwọn fans pátá náà ti jẹ́ Nigerian fans àti ìgbà yẹn ni gbogbo ọmọ Nàìjíríà ti jí ìwọ náà ló wá máa mọ̀ bó o ṣe wá fẹ́ sọ fún wọn pé ẹjọ́ nítorí Ọlọ́run ẹ wá lọ sùn àsìkò àti lọ sùn ti yá o ìwọ ló wá mọ̀ ọkọ mi gan gbádùn mi lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run so ìwọ ló náà ní sùn àdẹ sùn. ìyẹn dáná o. ó dà pé o ti sọ̀rọ̀ tiwa tán gbogbo àwọn èèyàn tó kù yẹn kò kàn wá we don't give a shit about gbogbo àwọn èèyàn tó kù so tí mo bá ti délé Golden Aiden Cosmetics so tí mo bá ti délé a ṣe kí ni a tún gbé tí mo bá ti délé ìgbà yẹn la máa wá ṣe analysis ti bó ṣe ń lọ ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ èmi àti ẹ náà lájọ wà ń di ẹ analysis taṣọ tó wọ̀ àwa ṣe màá bẹ mo ready fún ẹ fún yẹn náà mo ready fún ẹ fún yẹn náà ìyẹn ló yẹ kí n kọ́kọ́ ṣe ìyẹn ló yẹ kí n kọ́kọ́ ṣe.